Ìwé Joshua Ori kerin láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹrìnlélógún. Ó sì ṣe nígbà tí gbogbo àwọn ènìyàn ré kọjá Jọ́dánì tán, ni Olúwa wí fún Joshua pé, mú ọkùnrin 12 nínú àwọn ènìyàn ọkùnrin kan nínú olúkúlùkù ẹ̀yà, kí ẹ̀yin kí ó sì pàṣẹ fún wọn pé, ẹ gbé òkúta 12 láti ìhín lọ láàrin Jọ́dánì, ní ibi tí ẹsẹ̀ àwọn àlùfáà gbé dúró ṣinṣin nì, kí ẹ̀yin kí ó sì rú wọn kọjá pẹ̀lú yín, ẹ sì fi wọ́n sí ibùsùn ní ibi tí ẹ̀yin ó sùn lé alẹ́ yìí. Nígbà náà ni Joshua pe àwọn ọkùnrin 12 tí ó ti pèsè sílẹ̀ nínú àwọn ọmọ Ísírẹ́lì, ọkùnrin kan nínú olúkúlùkù ẹ̀yà. Joshua sì wí fún wọn pé, ẹ kọjá lọ níwájú àpótí Olúwa Ọlọ́run yín sí àárín Jọ́dánì, kí olúkúlùkù nínú yín kí ó gbé òkúta kọ̀ọ̀kan lé èjìká rẹ̀ gẹ́gẹ́ bí iye ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì, kí èyí kí ó lè jẹ́ àmì láàrin yín nígbà tí àwọn ọmọ yín bá béèrè lọ́wọ́ àwọn bàbá wọn lẹ́yìn ọ̀la wípé, èrèdí òkúta wọ̀nyí. Nígbà náà ni ẹ̀yin ó dá wọn lóhùn pé, nítorí a ké omi Jọ́dánì níwájú àpótí májẹ̀mú Olúwa. Nígbà tí ó ré kọjá Jọ́dánì, a ké omi Jọ́dánì kúrò. Òkúta wọ̀nyí yóò sì já sí ìrántí fún àwọn ọmọ Ísírẹ́lì láéláé. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe gẹ́gẹ́ bí Joshua ti pàṣẹ. Wọ́n sì gbé òkúta 12 láti inú àárín Jọ́dánì lọ, bí Olúwa ti wí fún Joshua, gẹ́gẹ́ bí iye ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n sì rú wọn kọjá pẹ̀lú wọn lọ sí ibùsùn, wọ́n sì gbé wọn kalẹ̀ níbẹ̀. Joshua sì tò òkúta 12 jọ láàrin Jọ́dánì, ní ibi tí ẹsẹ̀ àwọn àlùfáà tí ó ru àpótí májẹ̀mú náà gbé dúró, wọ́n sì ń bẹ níbẹ̀ títí di òní olónìí. Nítorí tí àwọn àlùfáà tí ó ru àpótí náà dúró láàrin Jọ́dánì títí ohun gbogbo fi parí, tí Olúwa pa láṣẹ fún Joshua láti sọ fún àwọn ènìyàn, gẹ́gẹ́ bí gbogbo èyí tí Mósè pa láṣẹ fún Joshua. Àwọn ènìyàn náà sì yára, wọ́n sì ré kọjá. Ó sì ṣe nígbà tí gbogbo àwọn ènìyàn náà ré kọjá tán, ni àpótí Olúwa ré kọjá àti àwọn àlùfáà lé ojú àwọn ènìyàn. Àwọn ọmọ Rúbẹ́nì àti àwọn ọmọ Gádì àti ààbọ̀ ẹ̀yà Mánásè sì ré kọjá ní ìhámọ́ra níwájú àwọn ọmọ Ísírẹ́lì, gẹ́gẹ́ bí Mósè ti sọ fún wọn. Ìwọ̀n 2,000 ènìyàn tí ó múra ogun ré kọjá níwájú Olúwa fún ogun sí pẹ̀tẹ́lẹ̀ Jẹ́ríkò. Ní ọjọ́ náà Olúwa gbé Joshua ga ní ojú gbogbo Ísírẹ́lì, wọ́n sì bẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti bẹ̀rù Mósè ní ọjọ́ ayé rẹ̀ gbogbo. Olúwa sì wí fún Joshua pé, pàṣẹ fún àwọn àlùfáà tí ó ru àpótí ẹ̀rí nì pé, kí wọn kí ó ti inú Jọ́dánì jáde. Nítorí náà Joshua pàṣẹ fún àwọn àlùfáà wípé, ẹ ti inú Jọ́dánì jáde. Ó sì ṣe nígbà tí àwọn àlùfáà tí ó ru àpótí májẹ̀mú Olúwa ti àárín Jọ́dánì jáde, tí àwọn àlùfáà sì gbé àtẹ́lẹsẹ̀ wọn sókè sí ilẹ̀ gbígbẹ, ni omi Jọ́dánì padà sí ipò rẹ̀, ó sì ṣàn bo gbogbo bèbè rẹ̀ gẹ́gẹ́ bí ti ìṣáájú. Àwọn ènìyàn sì ti inú Jọ́dánì gòkè ní ijọ́ 10 oṣù kìíní, wọ́n sì dó ní Gígálì ní ìhà ìlà oòrùn Jẹ́ríkò, àti òkúta 12 wọn nì tí wọ́n gbé ti inú Jọ́dánì lọ ni Joshua tò jọ ní Gígálì. Ó sì wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé, nígbà tí àwọn ọmọ yín yóò béèrè lọ́wọ́ àwọn bàbá wọn lẹ́yìn ọ̀la wípé, èrèdí òkúta wọ̀nyí, nígbà náà lé ẹ̀yin ó jẹ́ kí àwọn ọmọ yín kí ó mọ̀ pé Ísírẹ́lì la Jọ́dánì yìí kọjá ní ilẹ̀ gbígbẹ. Nítorí tí Olúwa Ọlọ́run yín mú omi Jọ́dánì gbẹ kúrò níwájú yín títí ẹ̀yin fi là á kọjá, gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run yín ti ṣe sí Òkun Pupa, tí ó mú gbẹ kúrò níwájú wa títí àwa fi là á kọjá, kí gbogbo ènìyàn ayé kí ó lè mọ ọwọ́ Olúwa, pé ó lágbára, kí wọn kí ó lè máa bẹ̀rù Olúwa Ọlọ́run yín láéláé.